a fi kí gbogbo àwọn ọmọ Yorùbá kí wọ́n ṣe ọ̀rọ̀ ara wọn ní ojúlá alákànfin ṣọ́rí ni o nípa àṣírí ńlá tí àwọn iléeṣẹ́ kan tó ń rí sí ọ̀rọ̀ ààbò àti àwọn nǹkan tó ń wọ inú ìlú tí ó jẹ́ ti orílẹ̀-èdè Netherlands ìyún orílẹ̀-èdè tí wọ́n tún ń pè ní Holland ìyún iléeṣẹ́ Klingenda Institute bó ṣe tú àṣírí ìpè àwọn agbésùmọ̀mí àwọn afẹ̀míṣòfò àti àwọn apààyàn wọ́n ti ń wọ ilẹ̀ Yorùbá kíkankíkan o tí wọ́n sì ní láti ẹnu bodè orílẹ̀-èdè Benin Republic tó fẹ̀gbẹ́ ti ilẹ̀ Yorùbá ó ní àwọn oníṣẹ́ ibi náà ni wọ́n gbà wọlé nínú iṣẹ́ ìwádìí tí iléeṣẹ́ Klingenda Institute tó jẹ́ iléeṣẹ́ ńlá tí àwọn òyìnbó lórílẹ̀-èdè Netherlands tí wọ́n ṣe iná ti jẹ́ kó di mọ̀ pé látìgbà tí àwọn ológun ti ń fipá gbàjọba láwọn orílẹ̀-èdè bíi Niger, Burkina Faso àti àwọn míì bẹ́ẹ̀ ò ní wọ́n mà ní àwọn oníṣẹ́ ibi àwọn apààyàn àwọn afẹ̀míṣòfò ni wọ́n ti ń sá kúrò tó sì jẹ́ pé ìlú Benin Republic ni wọ́n ń sá lọ ṣùgbọ́n nítorí pé ìlú Benin Republic kò fi bẹ́ẹ̀ tóbi ààyè gbà wọ́n níṣe ni wọ́n ní ẹnubodè Nàìjíríà àti Benin Republic tó wà ní ilẹ̀ Yorùbá pàápàá lọ́nà sẹ̀mí àtọ̀nà dé ìrókò ní làwọn ọmọ oníṣẹ́ ibi ni wọ́n máa ń gbà wọlé báyìí èyí tó jẹ́ kó di pé àwọn afẹ̀míṣòfò àwọn apààyàn wọn náà ti ń wà káàkiri inú igbó ní ilẹ̀ Yorùbá ṣá o àwọn ọmọ Yorùbá wọ́n ti ń bẹ àwọn gómìnà ẹ̀fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn pé ká má ṣe wo ìwádìí tí iléeṣẹ́ Klingenda Institute tí wọ́n ṣe ká má ṣe wò níran ọ̀kan sì má ṣe pè lérè wọn ló ń bọ̀ àwọn làwọn àgbà ní ó yẹ kéèyàn dẹ̀dẹ̀ o tó sì ló yẹ kí gbogbo àwọn gómìnà Yorùbá ká gbáradì kan sọ fáwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn náà bẹ́ẹ̀ làwọn kan ránṣẹ́ sí olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ìyẹn ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams ìpè kí bàbá náà kóun náà kó má ṣe wo ọ̀rọ̀ náà níran o kóun náà jígiri kó kí gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí wọn káfọ̀tà dìde láti dáàbò bo ilẹ̀ Yorùbá kí ogun kó má gbẹ̀yìn wọ ilé sí Yorùbá lára.